Can he get a second goal to his name? Opadumni against Cole. Left footed. It's a hat-trick. It's 3 for Nigeria. Ìgbà tí mò ń play ní France ní ìpèníjà wá dé, wọ́n wá fún mi lẹ́tà, mo fly lọ sí Romania, mo lọ fún check-up, mo lọ UK náà, mo lọ fún check-up, mo tún lọ sí America, mo lọ fún check-up ojú. Wọ́n sọ statement, only my case is complicated. Ó wá ní I will operate this eyes because if I don't operate this eye within 10 days, I will be total blind. Mo ní èèyàn ṣe ń gbọ́ bẹ́ẹ̀, wọ́n ní ìwọ Ọlọ́run, ta ni mo ṣẹ̀? Even bí mo ṣe wà yìí, ojú kan mo fi ń operate láti ìgbà tí wọ́n ti operate yẹn. Mi ì rí nà mọ́, ẹyọ kan ni mo fi ń rí nà bá. Sú mi, mo tẹ́ stage kan ilé ayé sú mi. Mo kọ́kọ́ wọ̀ tó wò sí, kò síbi tí màá yá sí. Kí ìyàwó èèyàn máa sọ pé ọlọ́kadà bẹ́tà, kí ìyá tó bí mi lọ́mọ gan kó sọ pé ọ̀rẹ́ ò yé mi mọ́ báyìí, mo fi mọ̀ pé kò sẹ́dá Ọlọ́run nìkan ló lè dúró fún mi. Even ó dé ìkóríta kan tí mo fẹ́ pokùnso, ó dé ìkóríta kan tí mo fẹ́ para mi, tí mo wò pé a ti gbọ́ pé ẹni tó ń lo mọ́tò, ẹni tó ń dá àṣeyàn ní millions tó ń ra mọ́tò fáwọn ní stadium yìí gan ẹ lè testify àwọn tí mo ra mọ́tò fún. So ìgbà míì èmi náà yíra mi as a useless person, ìbànújẹ́ mo fi ń sùn, mo fi ń jẹ́ ẹ̀bùn. Ètò Katsina tí ṣúgà ló tún gbọ̀nà àrà ọ̀tún dé ìlú Ìbàdàn la wà lónìí. Ọmọkùnrin kan wà tó ń jẹ́ Fẹ́mi Ọ̀pábùnmi. Ó jẹ́ ọmọkùnrin tó mọ bọ́ọ̀lù gbá dáadáa. Ó máa sọ fún wa nípa ìtàn ìgbésí ayé ẹ̀. Bákan náà ló máa ṣàlàyé fún wa àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ayé ẹ̀ tó kó kọ́gbọ́n fún gbogbo ẹ̀dá. Bọ̀ bí mo ṣe mí sókè mí sódò yìí, eré orí bọ́ọ̀lù kì í ṣeré. Àwọn tó wà lórí bọ́ọ̀ tó ń sáré kiri iṣẹ́ ló ń ṣe. Bí ọ̀rọ̀ ayé ṣe jẹ́ náà nìyẹn. Àwọn tó wà lórí pápá, ẹni tí bọ́ọ̀lù bá wà lẹ́sẹ̀ láyé máa ń wò. Bí ọmọ ilé kan àtọmọ ilé kan tán bá ń gbá bọ́ọ̀lù, bó ní kálukú ṣe máa score lọ́mọ máa lé. Àwọn kan wà lórí pápá, wọ́n mọ bá ṣe ń ṣèkà fúnyàn lórí pápá. Bí agbábọ́ọ̀lù kan tó bá tẹ agbábọ́ọ̀lù kan mọ́lẹ̀, rẹfrí máa fún wíṣù ni. Ẹnìkan la fẹ́ gbà lálejò lónìí. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wètò yìí. Orúkọ mi ni Fẹ́mi Ọ̀pábùnmi. Fẹ́mi Ọ̀pábùnmi. Former Nigerian Super Eagles player. Former Super Eagles player. Ọmọ ìlú wo ni iná ni ká bẹ̀rẹ̀ láti bí? Ọmọ Ọ̀ṣun State ni mí. Níbo lọ́ṣun? Ọmọ Ìwó. Ìwó Olódò Ọba. Ọmọ Atẹ́nibọlá. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé sà? Mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi nígbà tí mo wà ní Plateau State ní Jos. Ibẹ̀ ni mo wà pẹ̀lú àwọn ẹbí mi torí bàbá mi ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ nígbà yẹn. So mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ní Jos ká tó wá kó wá sílẹ̀ Yorùbá. Mo lọ sí Methodist High School Expressway nìbàdàn. Mo parí, mo try láti further ní Polytechnic Ìbàdàn. Mo ṣe OND, but láti OND mi wà further mọ́. So eré bọ́ọ̀ yìí náà ni mo yàn láàyò. So ìgbà tí ní àwa bẹ̀rẹ̀ sí mo gbá Young Star náà, mo gbá Crystal, mo gbá Green FC. So àwọn ṣe screening nígbà kan. So wọ́n wá pè wá sí 3SC, àwa lọ. So mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọ́n gbà mí sí 3SC. So ìgbà tó gbà mí sí 3SC, mo ń play ní 3SC lọ́wọ́. So ìgbà yẹn mo ti wá play fún Nigeria under-17 Junior World Cup. So èmi mo wá second top scorer, mo sì jẹ́ top best player of the tournament ní under-17 ní Trinidad and Tobago. So lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá invite mi sí Super Eagles. Wọ́n tó invite mi sí Super Eagles, mo ti sign contract ní Grasshopper ní Switzerland. Wọ́n wá invite mi sí Super Eagles. So ìgbà tá a wá wà, so àwa wà ní Dublin, àwọn ń bá wa ṣe screening. So Dublin, I play against Hainan before the match in Korea Japan 2002 World Cup tá a lọ gbá. After yẹn mo play ní Grasshopper Club Zurich ní Switzerland. So ìgbà náà àwa ń play lọ. So ìgbà tí wọ́n yá, mo sign contract mi tán ní Grasshopper, mo lọ sí Israel, mo play ní Israel fúgbà díẹ̀ kí n tó wá lọ sí France. Mo gbá bọ́ọ̀ débi gíga tó ń gba adéláyé, mo gbá Champions League, mo gbá World Cup, the highest level ní football. Bí àwọn wo ló ti wà ní tó ń lẹ́nu dáadáa táwọn oníbọ̀ tẹ̀?
àjọ play 2002 Kanu Nwako, Taribu West, Joseph Yobo, Osaze Ondenwenge, Ikechoromu, Austin Ejide, Vincent Enyama, Justin Christopher, Julius Agawa, Benedict Agbegbe, James Obiora, Apo, Celestine Babayo, Garba Lawa, Isaac Okoronko, Efe Soje, Ifeanyi Udeze. Then gbogbo alájọ play ní World Cup 2000. wọ́n gbádùn ìbọ̀dọ̀ yẹn ṣe ń lọ sà. Mo ṣáà ń play ní France. Ìgbà tí mo ń play ní France ni ìpèníjà wá dé. Ìgbà tí ìpèníjà dé. ọdún wo nìyẹn sà? That was 2007. 2007. Yeah. Okay. Mo ní problem ojú. So tí n bá wà lórí field mi kì í rí bọ̀. But tí n bá jáde báyìí máa rí bọ̀. So ẹnìkan tó ṣe tá a sì jọ wà ní France tó wá ní kí n lọ sí eye specialist Adébẹ̀. Ìgbà tí yẹn wo ojú mi ó ní mo láti lọ sí òun wá fún mi lẹ́tà kan pé ní France òun wá fún mi lẹ́tà mo fly lọ sí Romania mo lọ fún check up mo lọ UK náà mo lọ fún check up mo tún lọ sí America mo lọ fún check up ojú yìí. So ìgbà tí mo lọ mo wá mú gbogbo result yẹn wá fún ó wá sọ statement kan ó ní my case is complicated. Ìgbà tó ní my case is complicated mọ ohun tá a lè ṣe ju pé ó wá ní I will operate this eyes because if I don't operate this eye within 10 days I will be total blind. Mo ní èèyàn ṣe ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ìwọ lọ́run ta ni mo ṣe. Ìgbà tá a ṣe operation yẹn for some 17 more than let's say 17 days kí n tó máa rìnà. So ìgbà tí mo máa rìnà díẹ̀ bí mo ṣe wálé nìyẹn láti France wọ́n ṣe ń gbé mi lọ from one place to another bí mo ṣáà ṣe wálẹ̀ tán pátápátá nìyẹn. So mo ṣáà dúpẹ́ pé mo dúpẹ́ fún ìyàwó mi ó dúró tì mí but sometimes náà ó máa ń sọ pé ọlọ́kadà gan bẹ́tà mi gbà mí. So ẹ mọ̀ pé obìnrin kò sí téèyàn bá ń la ìṣòro kọjá kò sí tí wọ́n lè fẹnu sọ. Even ó dé ìkóríta kan tí mo fẹ́ pokùnso ó dé ìkóríta kan tí mo fẹ́ para mi tí mo wò pé a ti gbọ́ pé ẹni tó ń lo mọ́tò ẹni tó ń dá àfihàn ní millions tó ń ra mọ́tò fáwọn ní stadium yìí gan ẹ lè testify àwọn tí mo ra mọ́tò fún. So gbogbo ìlàkọjá yẹn mo là kọjá láyé. So tó débi pé ìgbà míì gan àṣẹ jẹun ó lágbára even ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ kó súnmọ́ mi òun náà àjọ wá bí ní báńkì ló ti ń ṣiṣẹ́ òun náà sì máa ń ra àwọn aṣọ ìgbà míì ara aṣọ sí mi lọ́rùn á ṣe nǹkan fún mi. So ó dúró tì mí gan so I really appreciate it. But yìí sì náà ò níṣẹ́ lọ́wọ́ but ẹni tó dúró tì mí àjọ rìn kiri ni mo sì mọ̀ pé ó pẹ́ títí ayọ̀ ń bọ̀ lórí wa wí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Káyọ̀dé Ọdẹ́tadé. Káyọ̀dé Ọdẹ́tadé. Yes sir. Kí ló ṣe tẹ̀yìn tí bọ̀dá yìí tó sọ pé ńgbà tí nǹkan le. Ẹ wò ó kọjá àfẹnusọ ó ní agbára ìgbà tí nǹkan le kọjá rẹ̀ àṣà máa ń ríra máa ń wá èmi dẹ̀ ń ṣiṣẹ́ ńgbà yẹn bẹ́ẹ̀ pé tọ́rọ́ kọ̀bọ̀ tí n bá rí àtijọ́ mánéjẹ̀ náà ni oúnjẹ oríṣiríṣi owó mọ́tò kọ̀ọ̀kan ẹ̀tígẹ́ẹ̀tì fámílì oríṣiríṣi bùkátà ṣá bẹ́ẹ̀ pé mi gan mánéjì ni àṣà àjọ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́ náà ní tó ń support wa. It's not easy now, it has not been easy for him. In fact kò tó pé omi máa ń bọ́ lójú mi nígbà míì tó bá lọ tán gan lé ni pé tíyàwó mi gan máa wò pé ẹni báyìí ta ti ń wò lókè ló wá di èèyàn báyìí. In fact ìrọ̀ǹgbà tó wà kò sẹ́ni tí kò ń ṣe fún àwa àṣẹ fún wa àṣẹ fún àwọn ará àdúgbò àmúrèké àdúgbò bọ̀dà Fẹ́mi kọ́ tó ń gbá bọ́ọ̀lù yẹn pé sọ̀tàn bá ti wá rí tí n bá sọ fún wọn pé ẹni tí ẹ rí ń gbà ẹ nìyẹn o èmi àfẹ́ lè máa sunkún pé in fact oríṣiríṣi àwọn èèyàn máa ń bí mi kì í ṣòun àmì tó ti ẹ̀fẹ̀ dìjà gánjọ́ kan kì í ṣẹ́gbọ́n ẹ̀ kì í ṣe kí ni kan lóhun náà ni. Mo tẹ́ stage kan ilé ayé sùn mo kọ́kọ́ wọ̀ tó wọ̀ sí kò síbi tí màá yá sí
kí ìyàwó èèyàn máa sọ pé ọlọ́kadà bẹ́tà ni ìyàwó tí mo kí ìyá tó bí mi lọ́mọ gan kó sọ pé ọ̀rẹ́ ò yé mi mọ́ báyìí mo fi mọ̀ pé kò sẹ́dá Ọlọ́run nìkan ló lè dúró fún mi ó dé ìkórìtà kan ìyá mi ní ọ̀rọ̀ ẹ ti ń sú mi mo ní ìyá ẹ̀yin náà sọ bí ọ̀rọ̀ mi sú èmi mo ní wẹ́ mo ní bọ̀t Ọlọ́run ọba alágbára tó bá jẹ́ pé mo mú nǹkan mi mọ́ lọ́ọ̀ mi Ọlọ́run fi ní ṣe ìyanu ní ayé mi. bó ni ìyàwó yín yẹn wá wà ń sìn sà. ó wà nílé báyìí ó wà pẹ̀lú mi. ẹ̀dùn náà gbogbo bàtà wọn bu yẹn sọ́n fẹ́ lọ lọ́n ṣe ń bu yín ni àbí kí ló ṣẹlẹ̀. ó ní ẹ mọ̀ pé ṣe ó nice but ìgbà míì wà ẹ mọ̀ pé ó gẹ́gẹ́ bí obìnrin. wọ́n ní tí pọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú born again kó ṣẹ́ṣó. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí obìnrin kò sí kó má ṣìwàwù láyé so èmi fi máa ń wo ìgbà míì gan-an bísíǹnẹ̀ kan ṣẹlẹ̀ tó ní èmi tí tèmi ti ta tí mi lè lé àlùyọ mọ́ màá ní wẹ́ màá sọ fún níjọ́ tó sọ statement mo ní tó bá jẹ́ pé ìwọ lọ lọ́run tó dá mi èmi fi ní àlùyọ mọ́ láyé mọ̀ tí ò bá ṣe pé ìwọ ló dá mi ó ti di dandan màá dà padà mo sì understand ẹ kì í ṣe ẹ̀bi òun náà mo understand torí pé ìlàkọjá tó ń là kọjá ni torí pé teacher ni gbogbo owó school ọmọ òun ló ń ṣe gbogbo ẹ̀ so ìgbà míì èmi náà yíra mi as a useless person torí mo kọ́kọ́ ìgbà míì títí dòní tí n bá sọ fún yín nǹkan kan ẹ̀ ní bílíìfẹ̀ ìbànújẹ́ mo fi ń sùn mo fi ń jẹ everyday kí ló dé. ìgbà míì máa wúra mi sùsù máa wò pé èmi tí mo ti ń lọ kí n wá di ẹni tí mo ń fẹsẹ̀ ní káàkiri ok ẹ wo for example mo ń bọ̀ ẹ wo bàtà ṣé irú bàtà tó yẹ kí n wọ̀ ni ó já lójú ọ̀nà èyí bọ̀ kí nìyẹn fẹ́ dá bára tó bá dé tí situation bá dé ẹ̀dá gbà tó ní tọ́lọ́run fẹ́ fi mú jáde bọ̀ kọ́lọ́run fi mú jáde kọ́mọkọ́mọ torí pé mi mú nǹkan mi mọ́ lọ látijọ́ tí mo ti sọ. ẹni tí à ń gbà lálejò ni Fẹ́mi Ọ̀pábùnmi tó jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù rí fúnlẹ̀ Nàìjíríà. Stadium wo la wà yìí sà? Liberty Stadium. Liberty Stadium nìbàdàn. ṣé ti play ní orí stadium yìí rí? dáadáa mo ti play ní fídíò. láyé gómìnà wo? láyé Lamade Shina. Lamade Shina. tí bá wá láti Europe a máa ń play lórí fídíò náà máa train pẹ̀lú. àwọn stadium wo lẹ ti play ní Europe? mo play ní Grasshopper ní Switzerland mo sì play ní Apoel Pensheva ní Israel mo sì play ní Niort FC ní France. ilé ayé tá a wá kò sẹ́ni tó lè sọ fún wa pé òun ò ní níṣòro kankan láyé tó ní kálukú ló kàn máa yàtọ̀ síra wọn. ó dáa jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn. nínú àwọn àtimúdàlà wà ta ló ń dúpẹ́ jù lọ́wọ́ Ọlọ́run báyìí? mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ. ṣé a fẹ́ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Samuel Paraji ní? ṣá a fẹ́ gbé wọn sọ́dọ̀ agbábọ́ọ̀lù nì tí gbogbo ayé mọ̀ káàkiri àgbáyé Rashidi Yekini ni? tí wọ́n bá sọ fún àwọn òbí Rashidi Yekini pé kọ́mọ yín ṣì wà láyé kó níṣòro àti kókó ẹmú kan bẹ̀ èwo ló máa mú? àtẹ̀yìn kó wà láyé kó níṣòro ni o. torí pé ńgbà míì bí èèyàn bá ṣe fẹ́ ga tó ní àwọn ìpèníjà tó máa dojúkọ ṣe máa pọ̀ tó. Fẹ́mi Ọ̀pábùnmi agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù káàkiri ṣùgbọ́n tó wá fà á tán fi ríran mọ́ lórí fíìdì ni òye mi. ẹ̀kan yẹn ń gbá bọ́ọ̀lù báwo lẹ ṣe wá rí ìtẹ́ ń gbá yẹn? tí n bá bí a ṣe fi ń ṣeré yìí máa gbà máa rí ìnà rí tí n bá ti wá fẹ́ play gangan èmi ní rí bọ́ọ̀ mọ́. even bí mo ṣe wà yìí ojú kan mo fi ń operate láti ìgbà tí wọ́n ti operate ẹ̀ mi ì rìnà mọ́ ẹyọ kan ni mo fi ń rìnà bá. ilé ayé ilé ọgbọ́n ilé ayé ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀dá láyé dàbí ọ̀rọ̀ ẹni tó wà lórí pápá ni gbogbo apáta là ń tiraka oníkálukú á máa gbìyànjú wọ́n á ṣe àwọn kan léṣe lórí fíìdì wọn nílé gbá bọ́ọ̀ mọ́ wọ́n á ní kán bọ́ síta wọ́n á fún àwọn kan ní yẹ́lò káàdì pé wọ́n ṣèkà wọ́n á fún àwọn kan ní red card àwọn tó ń fún red card làwọn tí ò wúlò mọ́ ìyẹn làwọn tó ti gba red card kúrò nínú ayé àwọn tó ti kú orí pápá láyé tá a wà yìí. fún ẹ̀yin tẹ́ ti enjoy wọn rí Fẹ́mi Ọ̀pábùnmi máa sọ tẹlifóònù nọ́mbà wọn. tẹlifóònù nọ́mbà mi ni 081 311 2354 081 3111 2354.
Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.